Kù dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà ayérayé agbẹ̀yìn ga fún àánú àti ojú rere ńláńlá o láti rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kẹsàn-án. A sì dúpẹ́ nítorí gbogbo ohun tó jẹ́ ẹtì nínú ayé wa. Ẹ̀yin Olúwa fagilé ẹ mú kúrò, ẹ sì fún wa ní àṣeyọrí lórí ẹtì ayé wa. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Rọ́nà tí ọgbọ́n lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ẹtì ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé àwọn òfin Ọlọ́run wọ́n mú àkọ́sórí wa nínú ìwé Jòhánù kínní orí ìkarùn ẹsẹ̀ ìkẹta. Jòhánù kínní orí ìkarùn ẹsẹ̀ ìkẹta. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run pé kí àwa kí ó pa òfin rẹ̀ mọ́, òfin rẹ̀ kò sì nira o. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Lúùkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹtàdínníọgbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìdínníọgbọ̀n. Lúùkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹtàdínníọgbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìdínníọgbọ̀n. Ó sì ṣe bí ó ti ń sọ nǹkan wọ̀nyí, obìnrin kan ó nahùn nínú ìjọ, ó sì wí fún un pé ìbùkún ni fún inú tí ó bí ọ àti ọmú tí ìwọ mu. Ṣùgbọ́n òun wí pé ní tòótọ́ kí a kúkú wí pé ìbùkún ni fún àwọn tí ń gbọ́rọ̀ Ọlọ́run tí wọ́n sì pa á mọ́. Wàyí ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Nígbà tí Ọlọ́run bá fúnni ní òfin kan, ọ̀pọ̀ máa ń rò pé fún àǹfààní rẹ̀ ni, tó sì jẹ́ pé gbogbo òfin tí òun fúnni ó wà fún àǹfààní ara wa. Nígbà tí o bá ṣe àìgbọràn sí òfin Ọlọ́run, ó ṣe ara rẹ ní jàǹbá nìyẹn o. Òun jẹ́ Ọlọ́run síbẹ̀ o. Yálà ó gbọ́ràn sí i tàbí bẹ́ẹ̀ kọ́. Àwọn tó máa ń yàn láti ṣe àìgbọ́ràn sí Ọlọ́run ni ó máa ń pàdánù, kì í ṣe Ọlọ́run. Nígbà tí Ọlọ́run bá tó ní kí Ábúráhámù fi ọmọ rẹ̀ rúbọ sí òun, kì í ṣe pé ó fẹ́ fi ọmọ náà ṣe oúnjẹ àárọ̀ ni o, àmọ́ nítorí ó fẹ́ fi ìgbọ́ràn Ábúráhámù sílẹ̀kùn ìbùkún sílẹ̀ fún un, tí kò sì ní ṣe yí padà fún un àti fún irú ọmọ rẹ̀. Tí Ábúráhámù bá ṣe àìgbọ́ràn ni ìbá pàdánù irú ìbùkún náà, irú ìbùkún ńlá yìí. Nígbà tí Èlíṣà sọ fún Námánì pé kí ó lọ wẹ̀ nínú odò Jọ́dánì, kì í ṣe nítorí pé ó fẹ́ fi ṣẹ̀sín ni, ṣùgbọ́n nítorí ó fẹ́ kí ẹ̀tẹ̀ rẹ̀ kí ó sàn ni o. Námánì fẹ́rẹ̀ pàdánù ìwòsàn rẹ̀ nítorí ìgbéraga. Ká ní kò lọ wẹ̀ ni, Èlíṣà kò ní pàdánù ohunkóhun o, ṣùgbọ́n Námánì ni ìbá kú sí ipò adẹ́tẹ̀. Nígbà tí Ọlọ́run bá fún ọ ní ìtọ́ni kan, bó ti wù kí ó le tó, èrè púpọ̀ wà fún ọ níbi ìgbọ́ràn sí i. Ọlọ́run fún ènìyàn ní ẹ̀bùn pàtàkì kan, ìyẹn ni ìfẹ́ inú ènìyàn o. Ìfẹ́ inú ẹni yìí jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tó mú wa yàtọ̀ gan-an sí gbogbo ìṣẹ̀dá yòókù. O lè pinnu láti gbọ́ràn sí i tàbí ṣe àìgbọ́ràn sí i tí o bá fẹ́ ẹ̀wẹ̀ láti ní ìdáláre fún èyíkéyìí ìbùkún tí ó bá fún ọ. Ó fẹ́ kí o gbọ́ràn sí i láti ìfẹ́ inú rẹ. Tí o bá ṣe àìgbọ́ràn sí ìtọ́ni rẹ̀, òun lo ìfẹ́ inú rẹ lòdì sí nìyẹn o. Ìyẹn yóò sì mú kí ó má yẹ láti gba ohun ìbùkún tó so mọ́ ìtọ́ni náà o. Nígbà tí Ọlọ́run rán Èlíjà sí oko Sáráfátì fún oúnjẹ, ó sọ fún obìnrin náà kí ó fún òun ní oúnjẹ ìkẹyìn rẹ̀. Kì í ṣe Èlíjà ni ó nílò iṣẹ́ ìyanu o. Ọlọ́run ti ń bọ̀ lọ́nà ìyanu títí di ìgbà náà o. Ọlọ́run kàn fẹ́ dán opó náà wò láti wò bóyá yóò lo ìfẹ́ inú rẹ̀ fún ara rẹ̀ tàbí fún òun. Ó yege nínú ìdánwò náà. Ní èrè, ó ní ànító àti àníṣẹ́kù oúnjẹ tí yóò tó ní gbogbo àsìkò ìyàn. Bákan náà, nígbà tí ọmọ rẹ̀ kú nínú ìwé àwọn ọba kìíní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé ẹsẹ̀ ìkejìléníogún, nítorí ó ti gbọ́ràn sí Ọlọ́run, Èlíjà wà níbẹ̀ láti jí ọmọ náà dìde padà. Olùfẹ́, gbígbọ́ràn sí Ọlọ́run lẹ́nu máa ń jẹ́ àǹfààní fún ọ ní gbogbo ìgbà. Kókó ọ̀rọ̀: má ṣe pàdánù àǹfààní láti fi hàn Ọlọ́run pé òun ló ní ìfẹ́ inú rẹ. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti máa gbọ́ràn sí ọ. Má jẹ́ kí n máa lo ìfẹ́ inú mi lòdì sí ọ, ṣùgbọ́n jẹ́ kí n máa lo ìfẹ́ inú mi láti fẹ́ ọ, láti sìn ọ, láti wá ọ àti láti ṣe ìfẹ́ rẹ.
Olúwa yóò ṣe fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá, kí Olúwa kí ó bùkún fún wa. Ó dàbọ̀.